tí ọmọ kékeré bá gbọ́ ìtàn bàgbàlagbà ṣe dàgbà sínú ayé bó ṣe di arúgbó kùjẹ́kùjẹ́ tí ọmọ kékeré yẹn bá gbọ́ tán ó ṣeé ṣe kó bẹ Ọlọ́run pé kó mú un kúrò lórí ilẹ̀ ìpẹ́ ẹrù tágbàlagbà rù torí ẹ fipá tọmọ kékeré bá tẹ́rì sí ọrùn àwọ̀ Saheed Shittu Saheed Shittu kí ló dé tó yọ ọmọ kàtá kí ló dé tó yọ ọmọ pa òbí ìbọn oníkàgbàlagbà dúró sínú oòrùn oore kí ló ṣe fárúgbó gan èmi ń bí ẹ oore kí ló ṣe fárúgbó gan wọ́n ibà ilé ìbú àgbàlagbà lu ọmọdé ń jápá mọ́nú ó ń jọsẹ̀ mọ́lẹ̀ ọmọdé yẹn ń sọ fàgbàlagbà wípé n tó wọn á ṣe inú ló wà ewúrẹ́ tó ń jọsẹ̀ mọ́lẹ̀ ẹjọ́ kí ni nǹkan tó fẹ́ folówó ẹ̀ ṣe náà Saheed Shittu Saheed Shittu àwọn àgbàlagbà tó ń bú yìí wọ́n dẹnu ayé síwájú ẹ̀ ó ní àwọn nǹkan kan táwọn àgbàlagbà yìí ti ṣe kó tó di pé wọ́n dàgbà wọ́n padà di àgbàlagbà ọmọdé ni ẹ̀ ìwọ náà ṣe fẹ́ máa ṣiṣẹ́ àgbàlagbà sí ni kí ìwọ náà tó débi àgbàlagbà ọmọdé tó bẹ̀rẹ̀ tó wò dé àgbà ọmọlẹ́yìn àṣerú ẹ̀ fún bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ abẹ́ bàbá lọ́mọ ti bá kínní ntí bàbá fi ń jẹ́ bàbá fọmọ nìyẹn ó rí ọmọọṣẹ́ tó bá máa di ọ̀gá àtẹpámọ́ṣẹ́ kó tó máa pè wọ́n náà ní bọ́ọ̀sì bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ Saheed Shittu ìwọ ló ń polè wájà wàá tún pe olóko wàá ní kó wàá mú ó ń bú gbogbo àwọn àgbàlagbà ó ń fi wọ́n ta yín inú ẹ̀ ń dùn ó mà ṣe o ìwọ kan náà ló lanu gbàgà ló bú ọba Ìlọrin Saheed ò ní bẹ̀rù Ọlọ́run o ó lanu gbàgà ó bú gbogbo àwọn ìmáàmù Ìlọrin Saheed ó bẹ̀rù alukuran ó rọ́bà Ìlọrin sáwọn ìmáàmù Ìlọrin ọ̀rọ̀ àwọn ìmáàmù Ìlọrin sáwọn ọmọ kéwú wọn ó wá ara àwọn ọmọ kéwú wọn kan náà ló tún náà ọmọ kéwú ó rán sí gbogbo àwọn àǹfà àwọn nílùú Ìlọrin èlò alukuran ìlú tó jìnnà síná tó tún súnmọ́ àlùjánnà Ìlọrin ni ó rí bó ṣe kó wọn pọ̀ olóòlè máa tí wọn bíi ṣàwámà lẹ́nu òòrẹ́ ní kankan sí wọn ó tó bù wọn Ìlọrin Saheed àánú ẹ máa ṣe mi o ìwọ yìí kan náà ló gbọ́ Alhaji Wasiu Ayinde jọ Alhaji Wasiu Ayinde tó ń bú yẹn mo fẹ́ mọ tó fẹ́ gbà mẹ́ ṣẹ́gbẹ́ ẹ̀ ni èèyàn ju ẹ lọ ní díẹ̀ yẹn ṣó lè rí àlọ́jà ó mú bàbá wa Muyideen Ajani Bello ó bẹ̀rẹ̀ sí ní bú wọn Saheed ò bẹ̀rù alukuran ò bẹ̀rù ọjọ́ ọ̀la ò bẹ̀rù ọjọ́ àti sùn bó bá jẹ́ wọ ni ẹnìkan bú bàbá àti ẹ kí ni tó fẹ́ ṣe wàá palẹ̀ ayé rẹ àbí wàá máa sọ pé àdòkìá kò kàn mí ó pẹ́kọ́ tó bú bàbá tó bí ẹ lọ́mọ àbí ó pẹ́kọ́ tó bú ìyá tó bí ẹ lọ́mọ lẹ́yìn tó dá mi lójú pé bàbá àti ìyá tó bí ẹ lọ́mọ wàláì òbí rere ni wọ́n ìwọ ló yọ ọmọ kàtà ọmọ aláìgbọràn òbí rere ni wọ́n ìwọ ló jọ ọmọ kan tí ò kì í gbọ́ràn bẹ́ẹ̀ ni ó dẹ̀ dá mi lójú pé bó o ṣe ń ṣe sáwọn bàbá oníbàbá wọn yóò níyà yìí bẹ́ẹ̀ náà ló ń ṣe sáwọn òbí ẹ̀ lé lẹ́yìn tí iye oníbàbá àti bàbá oníbàbá ti gbà kámọ́ lórí ọ̀rọ̀ ẹ̀ pé tó o bá fẹ́ yọmọ kàtà bó o bá fẹ́ yọmọ làánà Saheed Shittu ṣé bí wọ́n níbi tí èèyàn bá ta nkárá dé ló máa pín sẹ̀mú ẹ̀ dé o tún fò o bọ́ sórí Ibrahim Chatta jọ irọ́ wo ni Ibrahim Chatta pa tó fi ló máa rí ìbínú Ọlọ́run gbogbo aláwo fídíò tí Ibrahim ṣe lórí ọ̀rọ̀ bí bàbá wa Aláàfin ṣe jáde láyé inú pálásì
ni Ibrahim Chatta ti ṣe fídíò níwájú àwọn ìyàwó bàbá wa Aláàfin lẹ́yìn tó já sí wípé ìkànnà àwọn ìyàwó bàbá wa Aláàfin tó wà ní hospital pẹ̀lú bàbá wa Aláàfin jọ́nà lọ́hùn wípé n tí bàbá sọ gbẹ̀yìn ní káàlì mọ́hùn sádàtì gbólóhùn la ilaha illallah sayyidana Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam bàbá tún wá ṣe alhamdulillahi ilé ṣẹ́nìkan ló fi sí bàbá lẹ́nu ọlọ́run ló fi sí bàbá lẹ́nu ẹni kọ́kọ́ bó ti wù ọlọ́run náà ọlọ́run ló fi sí bàbá lẹ́nu lẹ́yìn tí gbogbo àwọn èèyàn ń gbàládùá gbólóhùn yìí pé kọ́lọ́run jẹ́ kí ikú ọ̀kà mẹ́ni kankan lẹ́nu oní Ibrahim Chatta ń purọ́ ó ti mú Ibrahim Chatta ó ti bẹ̀rẹ̀ sí ní gbé ṣépè ká ló mẹni tó ń jẹ́ Ibrahim Chatta ni ò ní ṣẹ́ èpè tó ń ṣẹ́fù yìí torí Al-Quran ìwé mímọ́ ìwé ńlá ni ìwé ayérayé ni bẹ́ẹ̀ ni ìwé ayérayé ni torí Ibrahim Chatta tí wọ́n náà ń bú yìí àlùfáà ni lẹ́yìn tó jẹ́ sí wípé òun fún rẹ̀ tó bá dá ọ lóhùn lẹ́yìn tó débi lójú pé tó bá dá ẹ lóhùn Saidi nǹkan ó ṣe ọ ṣùgbọ́n n tí mo fẹ́ sọ fún ẹ ni wípé Saidi lọ tọwọ́ ọmọ ẹ báṣọ òòrọ̀ ọmọ tí ìyá ń fún lọ́mú tó gé ìyàjẹ́ báyìí pátá ibi ní pa mọ́nàmọ́ná kú lọ́rọ̀ ẹ̀ ìyá ò ṣáà ní jẹ́ kọ́mọ kan jáun lọ́mú ó ti bó nílé ó ti bálejò ó ti bọ́kùnrin ó ti bu obìnrin ó ti bọ́mọdé ó ti bá gbàlagbà tọ́ kò burú ọjọ́ ẹ̀san ò lọ títí ni kì í jẹ́ kí babaláwo tó bá gbóhùn ṣe bí o Saidi ẹ̀san ń bọ̀ ẹ̀san ń bọ̀ wá bó níṣẹ́ àbọ̀ ń bọ̀ wá bó níṣẹ́ bó ti lè wù kéèyàn ṣètò nínú ayé alákòókò jọjọ agbára ni mí alágbára ni mí oníkíní kan ni mí Saidi Shittu àbọ̀ ń bọ̀ wá bó níṣẹ́ kò yí ẹni tó bá jẹ́ pé ó yí ẹni ò bá mọ̀ wípé béèyàn bá rìn tó bá yá yóò fẹsẹ̀ kọ gbà ó tó bá fẹsẹ̀ kọ gbà ó tó bá tún bẹ̀rẹ̀ rìn tó bá tún yáyáyá tún wá jókòó bì kan ibi tó wá jókòó sí yẹn ni gbólóhùn tí ó jáde lẹ́nu ó ti sọ pé ó ti rẹ̀ òun Saidi Shittu Saidi Shittu àfojúdi tàbárìfín tàbí wà ìlẹ́kọ̀ọ́ tó bá jẹ́ wípé àfojúdi ni iṣu ṣàfojúdi wọ́n gúnṣu lódó diyán èrè ṣàfojúdi wọ́n da èrè sínú omi wọ́n bò tòró ó di àkàrà fàárí àṣejù oko ẹrú ló mọ́ ní fàárí àṣejù lọ oníṣẹ́ ọba tó bá wọ ẹ̀wù kẹ́wù wọnú ìlú ìgbàkígbà ni wọ́n fi ń bomi fúnru wọn Saidi Shittu tó bá jẹ́ wípé wọ́n rán ẹni tí wọ́n bá rán ni níṣẹ́ ẹrú èèyàn máa ń fi ti ọmọ jẹ wàá ṣó ọmọ ọkọ wàá fi jẹ tí wọ́n bá ń ṣọmọ àlè ìwàá fi tọmọ ọkọ wàá fi jẹ tí wọ́n bá wá jẹ́ ọmọ ọ̀dọ̀ rere tó súnmọ́ àwọn àgbàlagbà àwọn tó jẹ́ bàbá oníbàbá ò ní rí wọn fín wọn ò ní jẹ́ ẹni tí wàá máa fi ta yín ṣé Aláàfin ti wá kú ó dẹni àrífín ṣé gbàtà Aláàfin wájà Aláàfin ti wá di ẹni àrífín wájú ẹ lẹ́nu tiẹ̀ Saidi Shittu wàá bó nílé jẹ wàá bó nílé mu tó bá jáde síta tán wàá ní kọ́ọ̀pù tó nílé fi bomi fún ẹ kọ́ọ̀pù yẹn gbogbo ẹnu ẹ ò dá àwo tí wọ́n fi gbóúnjẹ fún ẹ àwo yẹn ti sán ìwọ ń pariwo pé Aláàfin kàfèrí ni inú náà ló máa wọ̀ ṣé kàfèrí tiẹ̀ l'Aláàfin ni àbí kàfèrí Ọlọ́run ṣé bí Ọlọ́run ó rí ọba Adéyẹmí Lámídì Aláàfin ó rí ní kàfèrí kó tó fi jọba náà
kàfẹ́rí tí ẹ kọ́ kàfẹ́rí ọlọ́run ni ọlọ́run rí kí ọláàfin ó rí kàfẹ́rí kó tó fi jọba ọlọ́run ló fi síbẹ̀ títí tó lọ́run tó fi pè padà ìwọ kọ́ ló lùdájọ́ ìwọ kọ́ ló máa dájọ́ ọlọ́run ò ṣe gbìjà kí ló dé tó ń gbìjà ọlọ́run ẹ ti ẹ̀já fọ̀rọ̀ aláàfin lẹ̀ ẹni tó ti kú aláàfin ti wàjà ó ti dojúkọ ọlọ́run kí n tiẹ̀ tó ò tí mọ orúkú tó fẹ́ pẹ́ Saheed Shittu asọ̀rọ̀ nsọ́bọ́tò ṣọ́ra ò bá ṣọ́ra ṣe ó tún wá mú bàbá oníbàbà àáfàá Muyideen Bello láti kékeré báyìí kékeré tí mo ti gbọ́njú ni mo ti ń gbọ́ àáfàá Muyideen Bello lẹ́yìn tó dá mi lójú wípé kó tó délé ayé làáfàá Muyideen Bello ti ń ṣiṣẹ́ olúwa kí wá ló dé tó ń bú bàbá oníbàbà ẹ̀kọ́ wo lẹ́yìn tẹ́ pera yín láàfàá wọ́n wí tán wọ́n ní wọ Saheed Shittu àáfàá ni ẹ̀kọ́ wo lẹ́ ń kọ́ wa gangan ó wà ní múra lọ́hùn láti múra ló tún ti ń ṣe fídíò ló tún ti ń ṣe èébú ló ń bú gbogbo wọn ló ń bọ́ ní kálukú láti múra lọ́hùn nílẹ̀ mímọ́ nílùú Saudi ẹ̀kọ́ wo lẹ́ wá ń kọ́ wa gangan ẹ̀kọ́ wo lẹ́ ń kọ́ wa kí ni tá à ń tẹ̀lé Saheed Shittu ṣìgìdì ẹ̀ ṣetán tó fẹ́ tẹ́ ó ní kí wọ́n gbóhùn rodò kóhùn lọ rèé wẹ̀ Saheed Shittu ò ṣetán àánú ẹ ṣe mí ò ṣetán.